Ó ní o. Ẹ jẹ́ kí n lọ gbé fún wọn bùrá dùn. Kábíyèsí o, Dádùn ti pè ní padà. Àló. Ẹ pẹ̀lẹ́ bàbá o. Ìdòwú. Ẹ ṣé gan. Ọ̀rọ̀ ni ó dayọ̀. Àmín o. Ọ̀ọ́dì ṣìṣe. Àmín. Ọ̀ṣèlérí fún mi pọ́ ìdí mi ọtí ké sí mi. Ọba aláyé ò nílò gbà rẹ o. Àmín lórúkọ Jésù o. Ọ̀ọ́dà mímọ̀ ọ̀ràn mi lọ́wọ́ lónìí àwọn tó nílé ayé ó dìde ìrànlọ́wọ́ sí ọ. Àmín. Ìdòwú bí n bá ti sórí fún ọ kó rí bẹ̀ fún fájẹ́dé ọmọ mi ti ń bẹ ní àyín o. Ọ̀rọ̀ ni ó dayọ̀. Àmín àmín. Ọ̀ọ́dì ṣìṣe. Àmín. Ìdòwú o. Sá. Àwọn tó nílé ayé ní ibi ọ́ láwọn ìbéèrè bíi méjì sí mẹ́ta lọ́jọ́ òní. Ìjẹ́ bí n bá bí ọ́ṣọ́ láǹfààní àti ìdánù báyìí. Ẹ máa bí mí sà. Yóò dáa fún ọ. Ǹjẹ́ níbi tó wà ń ṣèwọ nìkan lọ bẹ́ẹ̀ nítorí àwọn ìbéèrè tí ń bí ọ́ nípa ọ̀rọ̀ ayé ara rẹ ní o. Èmi nìkan mọ̀. Tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dákùn délẹ̀ tábìlì tínú run nínú wọn. Èmi nìkan mo wà ọ́fíìsì mi nínú. Àló. Mo ń gbọ́ yín. Ìdòwú. Yes sir. Mo ní ṣèwọ nìkan lọ bẹ́ẹ̀ bí tó wà ń. Ọ́fíìsì mi ni mo wà. Yóò dáa fún ọ. Nítorí sọ́mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ló wà tó fojú jọ̀tá. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá sì ló wà tó fojú jọ̀rẹ́ o. Ọ̀tọ̀ ni. Ọmọ aláyé ò ní bínú rẹ. Àmín. Ìdòwú. Yes sir. Àwọn tó ní ilé ajé ní ìṣàlàyé fún ọ wọ́n ní bí ọ́ léèrè pé mi lọ́ ti rí. Tó ọmọ ń tojú ara rẹ tó jẹ́ lẹ́jọ́ wẹ́wẹ́ ọ fẹ́ràn kọ́ mọ́ fọ̀rọ̀ rẹ lọ yàn. Ok. Sọ́mọ̀ pé ọ ti yẹ kọ́ ju bí tó wà ń lọ ní. Ọ̀tọ̀ ni. Ọ̀rọ̀ rí ó dayọ̀ o. Àmín. Ọ̀ọ́nì ṣìṣe. Àmín. Ọmọ mi ọ̀ràn mi lọ́wọ́ lónìí, ilẹ̀kùn àánú yóò ṣí fún ọ. Àmín lórúkọ Jésù. Ọ̀ọ́nì ṣìṣe. Àmín lórúkọ Jésù. Ìdòwú o. Àwọn tó ní ilé ayé ní ìṣàlàyé fún ọ, wọ́n ní ohunkóhun tó wù tó bà ṣe ilé ayé, ọ̀yẹ́ mọ́ tójú ara rẹ o. Ọ̀yẹ́ mọ́ fọ̀rọ̀ rẹ lọ̀yàn. Ọmọ aráyé ò ní bínú rẹ. Àmín. Ọ̀ọ́nì ṣìṣe o. Àmín. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Àmín lórúkọ Jésù. Ìbéèrè lọ́sì kejì rẹ̀ Ìdòwú. Yes sir. Àwọn tó ní ilé ayé ní ibi ọ́ wọ́n ní ọ̀pọ̀ gbà bẹ bọ́ ọba sùn látàlẹ́ bọ́ ọba lálàá ọ̀pọ̀ aláàrẹ̀ kì í nítumọ̀ sí ọ ọ̀nìrántí rẹ̀. Ìdòwú ṣé mọ̀ ń parọ́ bí ṣé fá ń parọ́. Ẹ parọ́ bàbá. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Ṣé o mọ̀ pé bọ́ tí wà láhùn ìpele méjì ni mo ń pín sí. Ok. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Àmín. Tó jẹ́ pé ìmọ̀ múre bá yẹ̀ dání. Ó sì lè tó ṣe pé ìmọ̀ tún múre bá yẹ̀ dáńdà kejì ìrì àkọ́kọ́ ní ọ̀jẹ̀ tiẹ̀ o. Àmín. Ọ̀ọ́nì ṣìṣe. Àmín lórúkọ Jésù. Ìdòwú. Bàbá. Àwọn tó ní ilé ayé sì ní ṣàlàyé fún ọ wọ́n ní ọ̀pọ̀ gbà ń bẹ. Tó o bá ràn pé èèyàn bọ́ ọ bá ràn lọ́wọ́ lọ́wọ́ ibi náà fi máa ń ṣán padà fún ọ. Ṣé mọ̀ parọ́ bí Ìdòwú? Ẹ parọ́ bàbá. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Ọ̀ọ́nì ṣìṣe. Àmín o. Wọ́n sì wá ní ṣàlàyé fún ìbéèrè tọ́gbẹ̀yìn. Ok. Ọ̀ọ́nì parọ́ báyìí. Sọ mọ̀ pé ẹnìkan ìfọwọ́ tí bá dùn kì í fi pamọ́ sábẹ́ aṣọ. Ok. Òkú yìí sì farapamọ́ fẹ́ni tí ó wẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Àmín. Àwọn tó ní ilé ayé ní bí ọ́ lè rè Ìdòwú wọ́n ní bọ́ọ̀ ti wà yìí. Nǹkan kan bẹ lókàn àyà rẹ kí ní wọn máa jẹ́dọ̀ ọkàn sí ọ. Ọ̀pọ̀ gbàgbọ́ bá ti ronú kankan inú rẹ̀ kì í dùn. Ọkàn rẹ̀ á máa dàrú. Èmi ní nǹkan náà èmi ní tí ń jẹ́dọ̀ ọkàn rẹ̀ Ìdòwú. Ó ṣàlàyé rẹ̀ fáwọn tó ní ilé ayé lónìí. Bàbá ọ̀rọ̀ pé tẹ̀sí kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ yẹn náà ni ibi tó yẹ kéèyàn wà ibẹ̀ kọ́ ló wà o. Ó yẹ ká ti kọjá ibi tó yẹ kọ́ wà kọ́ lọ wà. Bẹ́ẹ̀ ni bàbá. Ọ̀rọ̀ rí ó dájọ́. Ó yẹ ká ti rìn kọjá gbogbo ibi tá a wà yìí o. Àdúrà là ń gbà bàbá. Ìdòwú. Mo ń gbọ́ yín. Ṣé o lè dúpẹ́ lọ́wọ́ orí rẹ? Ǹjẹ́ o lè dúpẹ́ lọ́wọ́ àyànmọ́ rẹ bí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ǹjẹ́ ṣé o lè dúpẹ́ lọ́wọ́ orí kọ́ dúpẹ́ lọ́wọ́ àyànmọ́ rẹ? Náà là ń dúpẹ́ bàbá àbò lè dúpẹ́. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Àmín. Ọ̀ọ́nì ṣìṣe. Àmín. Ìdòwú. Àló. Mo ń gbọ́ yín bàbá. Ìdòwú o. Yes sir. Bọ́ọ̀bá ní sọ pé mi ní bàbá ìṣọ́. Lẹ́nu iṣẹ́ tó ń ṣe òun ṣọ̀gbọ́rọ̀ mi. Bẹ́ẹ̀ni bàbá. Ǹjẹ́ ṣẹlẹ́dùmarè ti yọ̀ǹda lé ara rẹ? Àṣà ń dojú Ọlọ́run fún mi bàbá. Èmi lọ sọ báyìí. Mo láwọn ojú Ọlọ́run à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run fún yẹn ni. Elédùmarè ó sì ṣètò rẹ̀ fún ọ. Àmín. Sì lọ́pọ̀ àgbéká. Àti ní bàbá. Yóò dáa fún ọ.
bàbá. ṣé bí n bá ràn lọ́wọ́ lónìí lẹ́nu iṣẹ́ rẹ bí gègé bá tẹ̀lé ìgbéga fún ọ bọ́rọ̀ rẹ bá dayọ̀ bọ́nà rẹ bá làṣírí bọ́ ọ bá dẹni tí ń kọ́lé mọ́lé tán rọ́kọ̀mọ́kọ̀ Ìdòwú jẹ́ sọ̀ọ́dí gbàgbé bàbá sọ̀ọ́dí gbàgbé mi dìdú lè fẹ́. nígbàgbé bàbá o. ọ̀rọ̀ rí ó dayọ̀. àmín àmín àmín. ọ̀ọ́dí ṣìṣe. àmín àmín àmín. Ìdòwú. bàbá. ìjẹ́ bá wá ní ọgbìyànjú méjì tó mẹ́ta sọ̀rọ̀ ayé ara rẹ lónìí kọ́rọ̀ rí ó dayọ̀. kọ́ bá wọn rí tajé ṣe lẹ́nu iṣẹ́ rẹ̀ ńkọ́ mọ́ ṣe bá wọn má mú bọ́. Ìdòwú ṣọ́ lè gbìyànjú rẹ̀ báyìí. ó yẹ kí n lè gbìyànjú bàbá tọ́wọ́ tágbára bá ka. ó yẹ kó lè gbìyànjú rẹ̀ àbí ọ́ gbìyànjú sọ́dọ̀ ọ̀rọ̀ ayé ara rẹ̀. màá gbìyànjú màá gbìyànjú. sọ pé Elédùmarè ní mọ bí tí ń ṣe gbogbo nǹkan láyé yìí. bẹ́ẹ̀ni. bọ́ kúkú ti mọ̀ mí lónìí bá a ṣe jọ sọ̀rọ̀ kò yé ọ bẹ́ẹ̀ ni kò yé mi. bẹ́ẹ̀ni bàbá. àmọ́ ó yé Elédùmarè ó sì yọ lọ́wọ́n ọba. bẹ́ẹ̀ni bàbá. ọ̀rọ̀ rí ó dayọ̀. àmín. ọ̀ọ́nì ṣìṣe. ẹ ṣe gan. Ìdòwú. bàbá. ǹjẹ́ sọ lè gbìyànjú rẹ̀ bí nítorí tí mo fẹ́ ṣàlàyé fún ìpele méjì lọ́pín sí o. ok sir. ọ lè ìtọ́ṣe lọ́dọ̀ rẹ níbi tó wà ń torí ọ̀nà rẹ jì sí mi. ok bàbá. ọ sì lè tí ń bọ́ pẹ̀lú lọ́dọ̀ mi àmọ́ òní la gbúdọ̀ ṣe é. ok. ṣé wọ́n mọ̀ pé ọjọ́ abáríbi báyìí níbí wọlé. bẹ́ẹ̀ni bàbá. ìjọ ẹ̀dá bá sì fojú kan re láyé níré wáyé ẹ̀dá. bàbá. ire ó wáyé rẹ o. àmín. ní báwọn láburú ayé. orúkọ Jésù. aburú ayé ò ní ṣubú lù ọ́. àmín. Ìdòwú. bàbá. sọ̀ ń gbọ́dọ̀ mi báyìí. mo ń gbọ́ bàbá. ǹjẹ́ lọ́dọ̀ rẹ níbi tó wà ń ǹjẹ́ sọ dágbọ́n mọ̀ ǹjẹ́ sọ lè rágbọ́n. àgbọn that is coconut. àgbọn. ǹjẹ́ sọ lè rí. mo lè rí mo lè rí. ọ̀rọ̀ rí ó dayọ̀. ìjọba lóminú dáadáa ní ǹjẹ́ sọ lè rí. má lè rí a lè rí. sọ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ nàrà tó mi bá wọnú àgbọn. bẹ́ẹ̀ni bàbá. Ìdòwú. bẹ́ẹ̀ bàbá. bọ́ọ̀tì lápaláyé kò ní yẹ́dọ̀ lómo. àmín. ọba mi wá gbọ́n kan ìjọba lóminú sọ̀gbọ́rọ̀ mi. bẹ́ẹ̀ni bàbá. ǹjẹ́ sọ ọmọ 10 náírà jọdá 10 náírà mọ̀ báyìí pọ́n márùn-ún. mo dà mọ̀ mo dà mọ̀. Yorùbá máa ń pè lówó òpọ́njú. ok. nírògùn òpọ́njú o. àmín àmín àmín. òpọ́njú ò ní wọ́ dẹ̀dẹ̀ rẹ. àmín. ọba mi wá 10 náírà wọ́n wà mẹ́ta lọ́dọ̀ rẹ. mẹ́ta ok. ìjọ málùkà tìfù. handkerchief. èèyàn ọ̀rọ̀ rí ó dájọ́ ìjẹ́yà lákọ̀wé mọ́ fi inú jú. bàbá. ìjẹ́ sọ lè bá rí kan. iye mo màá rí màá rí. ìjọ mọ̀ pé kò síbi táṣọ àlábádé tì sí gbayì. bẹ́ẹ̀ni. gbogbo ibi tó ọba dé láyé ọmọ gbayì sówó. àmín o. ọ gbayì sọmọ. àmín lórúkọ Jésù. ọ gbayì sáìkú tí í ṣe báàlì ọ̀rọ̀. àmín lórúkọ Jésù. ọ̀rọ̀ ní dayọ̀. ẹ sà. Ìdòwú. ẹ jọ bàbá ọ̀gá mi fẹ́ bá. ọ̀gá bẹ pẹ̀lú mi o mélòó mọ ní ọwá lọ́dọ̀ rẹ. ok sir. hello sir. àló. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. mo ní bọ̀ bá ń bẹ pẹ̀lú mi o mélòó mọ ní ọba wá lọ́dọ̀ rẹ bẹ̀rù. méjì. méjì. o méjì mọ ní ọwọ́ àbò mẹ́ta. ẹni handkerchief. àti 10 náírà mẹ́ta. èyí ẹnìkan mi ò ṣùgbọ́n. mo ní ọwọ́ àgbọn. àgbọn yes àgbọn tó lóminú dáadáa. ọ̀rọ̀ ló dayọ̀. ṣe. kò sẹ́ni tó mọ̀nà tó mi bá wọnú àgbọn Ìdòwú lọ́dọ̀ òní kò ní sẹ́ni tó mọ̀nà bọ́ọ̀tì là ó. bọ́ọ̀tì lu bọ́ọ̀tì lápaláyé kò ní yẹ̀dọ̀ Ọlọ́run. àmín àmín àmín. ọ̀rọ̀ rí ó dayọ̀. àmín lórúkọ Jésù. Ìdòwú o. mo ń gbọ́ yín bàbá. sọ mọ̀ pé oore lóore máa ń wọ́tọ̀ ní ayé. bẹ́ẹ̀ni. bí n bá ṣe pé orí fún ọ kó níbẹ̀ pé tó mi o. àmín àmín. Ìdòwú. mo ń gbọ́ yín bàbá. ìwà mọ bọ́ ti ṣe ìmọ̀ bọ́ ti rán àbúrò rẹ inú Fáyẹmí ìmọ̀ bọ́ ti rán lọ sọ́jà pé ìdí ń bọ́ ṣe lọ́dọ̀ mi. ok. ǹjẹ́ sọ mẹyẹlé bí. mo mẹyẹlé bẹ̀ àti rí ni. ọ̀dọ̀ mi ní àìní ti nílò rẹ̀ fún ọ. ok. wọ́n mọ̀ pé tọ̀tún tó sì bá ìlẹ́yẹlé fi mọ́ kórè wọlé. bẹ́ẹ̀ni. ẹyẹlé òkórè ajé wọlé rẹ o. àmín lórúkọ Jésù. ní bá wọn mọ̀ sí. àmín lórúkọ Jésù. wọ́n nílò ẹyẹlé funfun wọ́n nílò mẹ́ta lọ́dọ̀ mi sọ̀gbọ́rọ̀ mi. ok. ǹjẹ́ sọ mọ́bì. obì yá. obì ní bí kú obì ní bárù o obì yóò bí kú yóò bárù lórí rẹ lónìí Ìdòwú. àmín. wọ́n nílò obì mẹ́ta obì sọ̀gbọ́rọ̀ mi. ẹ jọ̀ọ́ bàbá ṣé kí n pè yín padà ọ̀gá mi fẹ́ rí mi ẹ jọ̀ọ́. ṣé kí n pè yín padà ọ̀gá mi fẹ́ bá mi sọ̀rọ̀. bọ̀dé
sí láburú ọ̀rọ̀ ara rẹ náà ní bọ́ọ̀ bá ké sí mi ó wù ọ́ ní bọ́ọ̀ bá sì ké sí mi fún fi tipá mú ọ o. màá pè yín ọ̀gá mi kan lẹ́kọ̀ọ́. oore tó ṣe fún mi ni oore sì lóore máa ń wọ́tọ̀ ọ̀ké sí mi padà. ẹ ṣé màá pè yín padà bàbá. ọ̀rọ̀ rí ó dayọ̀. ẹ ṣé. ẹ ṣeun. hello bàbá. hello sir. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá o. hello. ṣáà bàbá kọ́ nìyẹn. irọ́ Yẹmí ló sọ̀rọ̀ o. ok Yẹmí ni ok àwọn bàbá àbọ̀n ti jáde. ẹ jẹ́ kí n lọ bá ìgbé fún wọn. hello. hello bàbá Ìdòwú ni sà. hello bàbá. hello bàbá. ẹ jọ̀ọ́ ẹ má bínú Ìdòwú ni. Ìdòwú. bẹ́ẹ̀ ni sà. ọ̀rọ̀ rí ó dayọ̀. àmì ẹ má bínú ọ̀gá mi ló pè mí. àwọn ọ̀bínú. ok sà. yọ da fún ọ. àmì. orogodo ayé ò nílù fún ọjọ́. àmì. ní tí mò ń ṣàlàyé fún ọ. ẹ sà. ǹjẹ́ sọ lè rí gbogbo ohun tí mo ní ọwá lọ́dọ̀ rẹ ń. no a ti sọ mo ní tó bá ti kúrò ní handkerchief 10 naira àti àgbọn mo lè lágbọn bẹ̀tẹ̀ ìgbà tẹ́ ti ń sọ̀rọ̀ ẹyẹlé. àyìn ọ̀dọ̀ mi ní àyìn láti bọ́ wá gbogbo èyí tí mo ń ṣàlàyé fún ọ ìní ẹyẹlé àti mi. ok. pẹ̀lú orógbó mẹ́ta. ẹ tún sọ obì. àló. obì àti orógbó àbí. àló. mo ń gbọ́ bàbá. mo ní àbọ̀ wá ẹyẹlé funfun mẹ́ta. ok. a sì bọ́ owó bí àbàtà mẹ́ta. ok. àbọ̀ wórógbó. ok. àbọ̀ wá mẹ́ta sọ̀gbọ́rọ̀ mi. mo ń gbọ́ bàbá. ìjọ ọmọ tá pè lálágẹmọ ìjọ dálágẹmọ mọ. alágẹmọ. ìyún ọ̀gà kàmẹ́lọ̀ àbí. ọ̀rọ̀ rí ó dájọ́ ọ̀gà ìjọ ọmọ ọ̀gà. mo máa ń rí lójú títì lójú igbó ni. tá a bá ń kọjá lójú títì ńgbà míì wọ́n máa ń sọ fún wa pé tó ń máa ń pààrọ̀ aṣọ àbí. ọ̀rọ̀ rí ó dájọ́ ìjọ ọmọ pé ọ̀gá ìránkó tó wọṣọ. yes mo mọ̀ bàbá. ọ̀rọ̀ rí ó dayọ̀ ní báwọn ráǹkó rírú. àmín. àyìn àbọ̀ nílò ọ̀gá ẹyọ kan lọ́dọ̀ mi ṣọ̀ǹgbọ́n mi. mo gbọ́ sà. àyìn jọ ẹ̀kọ́ jíjẹ. ẹ̀kọ́ àbí. ẹ̀kọ́ àbí kílẹ̀ pé. àló. mo ń gbọ́ yín ẹlẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ jíjẹ. yes. ọ̀rọ̀ rí ó dayọ̀. àmín. sọ́ọ̀mọ̀ pé bàbá jẹ̀kọ́ báyìí ṣe làmọ́ ń darí dewé. ọmọ aráyé òfòrè àìṣedéédé rẹ wọn fi jẹ ọ lónìí. àmín. àbọ̀ wẹ́kọ̀ jíjẹ àbọ̀ wá méje ṣọ̀gbọ́rọ̀ mi. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀rọ̀ rí ó dayọ̀. àmín. ǹjẹ́ sọ́mọ tó ń pè ní ewúsà. ewúsà mọ̀. mi ò gbọ́ Yorùbá díẹ̀ yẹn. ọmọ òkété. òkété mo mọ̀ òkété. ajá ìṣọmọ Yorùbá ni ọ̀wá dókòté mọ̀. mo sọ fún yín pé dé wọ́n bí mi lẹ̀ Yorùbá mi ò ṣe. ọ̀rọ̀ rí ó dayọ̀. ẹ ṣé bàbá. ikú ò rí ọkété o. àmín. àrùn ò rí ọkété. àmín. àbọ̀ wá òkété kan ṣọ̀ǹgbọ́ mi. ó dà sà. a sì bọ́ wá gbá igbá funfun igbá dé o láti bọ́ pè. ó dà sà. ọ̀rọ̀ rí ó dayọ̀. àmín. bọ́ọ̀dì ṣìṣe. àmín. gbogbo tí nílò lọ́dọ̀ mi nù bó lọ ti ṣe bó lọ ṣìṣe wá gbogbo tí mo ní ọwọ́ àwọn tó rò ní láṣẹ o. bọ́ọ̀ bá fẹ́ ṣe ní ìfi tipátipá mú ọ o. sọ́mọ̀ pé a lè fi tipá mẹ́sìn dódò ní a lè fi tipá fún lẹ́sìn mú ló bí mú sọ́mọ̀ báwọn. bàbá ẹ ti sọ tẹ́lẹ̀ pé gbogbo yìí mi ò lè máa wá nú ọjà kiri àti ẹ̀lì rí bí. ọ̀rọ̀ ló dayọ̀. tó báwo ni. bó lọ ti wá ṣe bó lọ ti bá àbúrò rẹ sọ̀rọ̀ báyìí bó ni ó ṣe lọ sọ́jà tí ó lọ rè ra gbogbo tí wọ́n lò fún ọ lọ́dọ̀ mi náà bó ni ó tọ́ lè ṣe lọ rè ra gbogbo rẹ̀ wálé báyìí. ẹ̀yin náà lè máa sọ ṣe bí owó àbí. mo lẹ́yìn náà lè máa sọ bá ṣe máa ṣe. ṣé kí n bọ́ gbé kí náà lù ṣẹ́ẹ̀tì fún kọ́ bá sọ̀rọ̀ ní. èló ni wáyé ṣèbí ká sẹ́ǹdì owó sí ni. èmi lọ sọ. mo ní ṣèbí. bó lọ sọ fowó ránṣẹ́ sí kọ́ lọ sọ́jà kọ́ lọ rè bọ́ra gbogbo tí ó bọ́ra ní. nǹkan tá a máa ṣe náà nìyẹn. ọ̀rọ̀ rí ó dájọ́ bó lọ ti á ké sí báyìí. ṣé ẹ máa bí èló ni kí gbogbo ẹ máa jẹ báyìí. ọ̀jẹ̀ bọ́ kéṣe kọ́ bọ́ ṣèṣirò gbogbo rẹ̀ iye tó bá jẹ́ yọ kìí ọ́. ok. ọ̀rọ̀ rí ó dájọ́. Fáyẹmí o Fáyẹmí. Hello bàbá. ẹ sà. Fáyẹmí ọyọ gbà lọ́ọ̀mí. mo ní kẹ́ má tún wéètì kírẹ́dìtì yín lò. wọ́n ní kí n bá yín sọ̀rọ̀ mo ní èlò ni kí ní ẹ̀ máa kọ́ọ̀sì. mo bọ́ ṣe ṣàlàyé fún mi ìgbà tí mo ṣí gbogbo ẹ̀ 5,200 naira ló jẹ́ o.
Okay, 5,200. 200 naira bẹ́ẹ̀. Báwo la ṣe máa get across now? Mi ìwà mọ̀ pé àfi tẹ́ bá máa fi ra káàdì nítorí èmi ò ní ibi tẹ́ lè send ẹ̀ sí. Kí n fi ra káàdì 5,000 naira. Mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe lè ṣe ni èmi ò ní ibi tẹ́ lè send ẹ̀ sí. Bàbá ò lákàntì. Irọ́. Àbí tí bá tún máa lọ gba ti ẹ̀gbọ́n kan tí bá máa send ẹ̀ mí ìdẹ̀mọ̀ bóyá máa wà ń lé nígbà tí máa lọ bí iṣẹ́ ọlọ́pàá ni wọ́n. Ìyẹn náà ń ṣe problem. Kí lẹ sọ? Mo ní bóyá ẹ lè rí gbà sà. Mi ì lè sọ mi ì mọ̀ bóyá màá bá wọn lé. Àbí tí bá lọ bá yín ṣàyẹ̀wò. Bàbá o. Hello. Mr. Ayemi. Yes sir. Mo dá yín lò. Ṣé mi ò dá yín dúró jùlọ báyìí má bínú. Rárá o. Ẹ wo ọkàn mi gan-an ò papọ̀ síbi tí mo wà tọ̀. Torí gbogbo àwọn nǹkan tí bàbá sọ fún mi ẹ̀ nígbà tó bá ló ti gbẹ́yìn pé èèyàn kan sọ nípa mi fún wọn ni. Èmi ò wá mọ. Ṣé bàbá ṣé wọ́n ṣì wà around ṣá? Wọ́n wà around bọ̀ mi ò sí nílé bá. Ìbùlẹ̀ wà ń sìn. Mo lọ ra nǹkan ta ni o. Nǹkan tẹ wá ní ẹ fẹ́ rà yẹn ń sìn. Hello? Mo ń darí lọ́sà. Ẹni tẹ́lẹ̀ máa gba àkáǹtì lọ́wọ́ ẹ̀ṣẹ́ rí. Ẹ̀yin náà lẹ ní ẹ máa pè mí ẹ mọ̀ pé mi lè lọ bẹ́ni ẹlẹ́ni kí dédé máa gbà àkáǹtì ẹ̀. Tí gbà ń sìn. Irọ́ mi ò tí gbà mo lè pè wọ́n tó bá wà láàdì pé kán sẹ́ndẹ̀ sí bàbá tó ìbá dẹ̀ sẹ́ndẹ̀ sí yín tó bá pé ẹ máa tètè fi ránṣẹ́. Òkè wọ́n ní bọ́n ṣe sọ yẹn wọ́n lè ní gangan pé kò gbọ́dọ̀ kọjá yé ni. Ẹ̀dẹ̀mọ̀ wọ́n dẹ̀ ti máa ń sọ fún mi tẹ́lẹ̀ pé ó bẹ́tà kéèyàn má gbọ́ nǹkan ju pé kó gbọ́ kó má ṣe lọ. So gbogbo wọn tẹ̀lé mo lè sọ àyè yìí pé tí wọ́n yẹ pé nǹkan tó ń sọ ń sì tí wọ́n yẹ pé bóyá kò bá mi sọ̀rọ̀ bá máa ní bóyá fake ni bẹ̀tí nígbà tí ò sẹ́yìn bọ́ọ̀dì tó sọ nǹkan tó ṣe mí fún wọn tó dẹ̀ pé àwọn nǹkan fúnra ló fúnra wọn sọ. Èmi ò tó ẹwọ́ yín ló kù sí bóyá tí n bá délé kí n bá yín kí n tún yín pè kẹ́ bá wọn sọ̀rọ̀. ẹjọ́ ọkàn mi ò sọ ọkàn mi ìbàjẹ́ òpẹ́ ẹjọ́. Ọ̀dà mo ti gbọ́. Ẹ ṣé. Ìdòwú. Yes sir. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Àmín sà. Ọ̀dì ṣìṣe. Àmín lórúkọ Jésù. Èmi lọ́tí rí ìsìrípè rẹ. Bráyẹmí wọ́n ní pé àwọn ò rí àkáǹtì gbà pé àti pé wọ́n láwọn máa lọ bèrè àkáǹtì rẹ̀ pé bóyá wọ́n á ní kẹ́ fún àwọn lákáǹtì kan fún mi. Bó lọ ti á ṣe sí ṣé tó bá lọ rí ìbọn bàbá mi bá ní ókè sẹ́ni òun bọ́ bá bọ̀ gbàgbà wo lọ́ọ́ fi ránṣẹ́ àti pé gbà wo lọ́ọ́ wà gbogbo tí mo ní ọwá lọ́dọ̀ rẹ. No, kò sí nǹkan tí mo lè wá lọ́dọ̀ mi. Ntí mo wá ní ọwá ńkọ́. Ok, ṣáwọn yẹn mo máa wá ń bí ni. Ntí mo ní kọ́ wá ìjọ mọ̀ báyìí. Mo kọ́ yẹn. Ọ ṣàlàyé rẹ̀ fún mi ntí mo ní ọwá lọ́dọ̀ rẹ. Ẹ ní àgbọn. Handkerchief. Obì. Náà ní ọ̀wọ́ bí lọ́dọ̀ rẹ wo. Ok, ẹ̀rọ bí ni. Ọ̀dọ̀ mi ní àìní ti bọ́ owó bí òun mẹ́ta péré mo ní ọwá. Àti owó 30 naira 10 naira lọ́nà mẹ́ta. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Ní ṣìṣe. Bó lọ ti á ṣe báyìí. Òun náà ní ṣé kò sí ó ní kí n fi ṣe recharge card. Ọwọ́ rẹ̀ bọ́ bá ti fẹ́ ṣe tí wà tẹ̀ lẹ́jọ́ sọ̀rọ̀. Ìgbà tó ti lóun òrà kan ti bá ní recharge card ní abẹ́ tó òjò ń rọ̀ báyìí mo dẹ̀ sì wà lọ́fíìsì. Ṣé kí mo gbálùṣẹ́sì fún kọ́ bá sọ̀rọ̀ bọ́ọ̀bà ti ṣe pápápá kó tó dípọ́ kúrò. Ìjọ́sì lọ́sọ́jà tí ọlọ́rin ìṣúrẹ́ra gbogbo tí ń lò fún ọ. Ṣé ó máa lọ rà á ní kí wá sẹ̀ǹdì ẹ̀ létà àbí báwo? Ìwọ náà lọ fowó ránṣẹ́ sí i bọ́ bá ti fowó ránṣẹ́ sí i ó di dandan kọ́ lọ sọ́jà kọ́ lọ rè ra gbogbo tí wọ́n ti ń lò fún ọ. Òun náà mo ń sọ yìí tẹ́lẹ̀ mo rò pé màá transfer lórí fóònù òun ni mo ṣe béèrè account number bẹ́ẹ̀ tí ń sìn nígbà tó sọ pé recharge card òjò bàjẹ́ mi ò ọgbà lọ́ọ̀ mi kẹ́ẹ̀jọ́ sọ̀rọ̀ bọ́ bá ti fẹ́ ṣe sí kọ́ ti tètè pápápá. Mo ní mo rò pé màá transfer sí account number rí tẹ́lẹ̀. Mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní ṣé kí n pe ẹnìyẹn pé kí n kàn send account number wọn sórí fóònù wọn kí n dẹ̀ send ẹ̀ sí yín. Nǹkan tí mo sọ nìyẹn mo lára agree. Ok, ẹ jẹ́ kí n sáré pe ẹnìyẹn gbà yẹn. Ẹ jẹ́ n bá bàbá sọ̀rọ̀ ẹ jẹ́ n bá bàbá sọ̀rọ̀. Ok, ẹ jẹ́ kí n máa ń gbé fún wọn kábíyèsí. Mo ti sọ fún wọn ní kí n lọ bá wọn gba àkáǹtì apá lọ́la o. Ok sir.
Alo. Bàbá wọn láka ẹ̀kan tó gba àkáǹtì yẹn wá kẹ́ tó sẹ̀ǹdẹ̀ mo lẹ́ ṣe gan-an. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Pé nǹkan tí mo sọ fún bùrọ̀ ayọ̀mí tí mo fi ní máa bá yín sọ̀rọ̀ ni pé torí ó nígbà tó máa ná bí ìṣípayá lórí lójú mi báyìí. Èmi lọ sọ. Mo ní ó dàbí bígbà tó máa léèyàn rí ìṣípayá lórí lójú mi sí. Ìṣípayá. Torí ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe rí gbogbo kìíní yẹn bẹ́ẹ̀ yẹn. Alo Ìdòwú. Mo ń gbọ́ yín bàbá. Sọ́mọ̀ kó rí ẹni ní máa ń gbé ní Kaláwore. Yes. Bọ́rọ̀ ẹ̀dá ó bá sì dayọ̀ ìjọ kan náà ni. Bọ́rọ̀ bí. Kálẹ̀ ti mọ̀ mí tẹ́lẹ̀ ní báyìí bá ní. Ìdòwú. Yes sir. Yọ wù mí o. Yọ sì dùn mọ́ mi. Bẹ́ẹ̀ni sir. Ẹ̀kọ́ wa fojú rẹ̀ gan ní mi. Inú mi ó sì dùn o. Ok. Ayọ̀ mi ó sì kún. Màá wáyé sir. Bàbá yìí. Mo ń gbọ́ yín bàbá. Ìdòwú. Yes sir. Àbí èmi lọ́rùn. Òun náà ni gbogbo ẹ̀ náà là ń sọ yìí mò ń sọ yìí pé ó yà mí náà nìyẹn. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Ṣé ẹni ló wá sọ báyìí ṣé kọ́mọ̀ rí ó fi ránṣẹ́ ní àbí kọ́mọ̀ wulẹ̀ ṣèyọnu. Mo ti ní kó ṣèdè ẹ. Ọ̀dà orí àlùṣẹ́tì náà ni ó ti ké sẹ́ni hù. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Mo ti ní kó ṣèdè ẹ. Ọ̀dì ti ṣe. Ẹ ṣe. Gbólógbóló ayé ò nílù fún ọjọ́. Àmín o. Àmọ́ Ìdòwú. Bẹ́ẹ̀ sà. Ṣé o mọ̀ pé kó bá làárọ̀ fàdítí? Bẹ́ẹ̀ni sà. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Àmín o. Mo fẹ́ ọgbọ́n kìlọ̀ o. Bẹ́ẹ̀ sà. Tọ́ ń gbọ́ mi. Bẹ́ẹ̀ni. Ọ̀ọ́nì ṣìṣe. Àmín o. Ọ̀ọ́nì tó dúlẹ̀ mọ́lẹ̀ o. Àmín o. Ẹni tí ó bínú rẹ tí ó wà títorí inú irin ẹ̀yìn nítorí ọyọ oore tó ṣe òun náà tí ọmọ lépa ẹ̀mí rẹ ọ̀ọ́nì ṣerú ẹni bẹ́ẹ̀ lórí o. Àmín. Ọ̀rọ̀ yóò dayọ̀. Sà nípa ti kásẹ̀dẹ̀ owó yìí mo ní ṣe gbogbo nǹkan tẹ́ sọ yìí báyìí ṣé owó yìí adẹ́ka báyìí. Èmi lọ́dẹ. Náà kó má di pé torí kò ń jẹ́ mo ráyè lénìí báyìí ló dàbí pé mo ráyè dẹ́kun nígbà gbogbo mo máa ń ráyè bí mo ṣe ráyè yìí kó má di pé bóyá àti máa pè ni mo ṣe wò pé àbí ká bẹ̀rẹ̀ láti ibì kan ni. Àlàyé rẹ̀ ò fẹ́ yé mọ́ o. No ọ̀dà tá nǹkan tí mo sọ. Àlàyé rẹ̀ ò yé mi. Ẹ jẹ́ òye yín. Nǹkan tí mo ń sọ ni pé 5,200. Ìyáyé tọmọ rẹ pinnu bí ọba ṣí dáadáa kọ ní sọyé rẹ fún ọ. Ẹjọ́ bá mi ṣe kíní yìí o ẹjọ́ máa inú mi á dùn tí a bá lè rí ṣe kí n dẹ tí n bá dẹ lè máa rí àwọn sáyẹn pé nǹkan kan ń ṣẹ̀yìn díẹ̀díẹ̀. Àló yes sir. Ìdòwú. Yes sir. Sọ́ọ̀ nígbàgbọ́ nínú Elédùmarè ni. Ọba fi dé Elédùmarè wo sọ́ọ̀ mọ̀ pé òkú dámọ̀ báyìí fún òsì mẹ́jẹ tó tú ọ. Mo ti ń gbọ́ tẹ́lẹ̀ ní mi ò mọ̀ kò ṣẹlẹ̀ sí mi rí pé àwọn èmi máa ń sọ pé àwọn èèyàn ń parọ́ wọ́n á parọ́ pé nǹkan tó ti mọ̀ tẹ́lẹ̀ ni nǹkan tó wọ́n ti mọ̀ nípa èèyàn tẹ́lẹ̀ náà ṣe ń sọ gbogbo kìíní ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó pèèyàn látọ̀ṣù sí Àbújá tó yẹ pé. Ìdòwú. Yes sir. Ìdòwú. Mo ń dá yín náà sà. Èmi lọ́sẹ̀ ọ̀tọ̀ ṣèyẹ méjì. Mi ò ṣí èméjì méjì. Bọ́ọ̀ bá mọ̀ pé ọ̀fẹ́ wá fojú rẹ̀ gan ní mi. Ọ̀sìn láburú ọmọ bọ̀. Ok sà. Ṣọ̀gbọ́n mi. Ok sà. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Ẹja ṣì bẹ̀rẹ̀ sà. Èmi lọ́sọ̀. Mo ní ká ṣì bẹ̀rẹ̀ yìí sẹ́. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Bí máa ṣe wá rí yín. Ìdòwú. Yes sir. Ìdòwú. Mo ń gbọ́ yín. Bọ́ọ̀ bá gbìyànjú iṣẹ́ Elédùmarè nínú ayé rẹ̀. Yes sir. Bọ́ọ̀ bá ti ké sí mi pé bàbá kọ́ pàjá fún wọn jẹ́ o. Yes sir. Nítorí ìnírò búburú ọmọ ọlọ́mọ ó láwọ̀ ètò tèmi. Yes sir. Bí n bá sì ti fi orí fún ọ kó rí bẹ̀ fún Fáyẹmí ọmọ mi ti ń bẹ ní àyín. Ó dà sà. Òun lè fẹ̀kọ́ tẹ́ná fún ọjọ́ ṣọ̀ǹgbọ́n mi. Ó dà sà. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Àmín. Ọ̀ọ́nì sì ṣe. Yes sir. Gbólógbóló ayé ò nílù fún ọjọ́. Ó dà sà. Bọ́ ọ bá mọ̀ pé ọ wù ọ́ látọkàn rẹ ọ lè ṣe. Ok. Bọ́ ọ bá sì mọ̀ pé ẹ̀yìn ìṣẹ̀dá rẹ ò faramọ́. Yes sir. Ọ̀bílẹ̀ dọ̀gbọ́n mi. Ok. Ẹ jẹ́ kó tètè sẹ́ẹ̀dì àkáǹtì yẹn gbà yẹn. Bọ́ bá ti ṣe tẹ́lẹ̀ òfin ránṣẹ́. Ó dà. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Ẹ lè sẹ́ẹ̀dì sí nọ́mbà yẹn náà sà. Ọ̀dà. Ẹ ṣe máa pè yín tí mo ti bá ti ṣé mi lé ní máa pè yín. Kò sí láburú. Ẹ ṣe. Hello sir. Hello sir. Yes sir. Ibrahim. Mo ti sẹ́ndẹ̀ ọṣẹ́ sí ni.
Mi ò tí ì rí o. Ẹ wo mo ti sẹ́ndẹ̀ sí. Mo ti sẹ́ndẹ̀ tán náà mo pè yín. Ok. Ẹ bóyá kí n off kí n lè fi ṣẹ́ẹ̀kẹ̀. Ok. Bá ṣẹ́ẹ̀kẹ̀ máa pè yín. Ok. Mr. Ayemi. Yes, sir. Mo ti ṣe ẹ máa rí any moment from now. Mẹ̀tẹ́lì ẹ̀ máa pẹ́ ni. Ṣé tó ti fún yín débìtì aláàtì lè pẹ́ nìyẹn báyìí? Ó ti fún mi debit alert. Táwọn náà máa lọ gbá ni màá fi tètè lọ sọ́jà o. Ó ti fún mi debit alert. Jẹ́ kí n pẹ́ nìyẹn. Bàbá ń kọ́. Ọ̀dọ̀ wọn náà mo wà. Jẹ́ ń bá wọn sọ̀rọ̀ ẹjọ́. Bàbá. Àló. Bàbá ẹ ṣé mo ti ṣe. Èmi lọ́ṣọ́. Mo ní mo ti ṣe sẹ́ẹ̀. Ìyọ́ ti fi ránṣẹ́. Mo ti ṣe wọ́n dẹ̀ ti debit mi ó yẹ kó ti dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ yẹn. Ọ̀dà bọ́tọ̀ bá ti rí ní ọ̀kẹ́ sí ọ. Ọ̀rọ̀ rí ó dájọ́. Tí n bá fẹ́ wá ń sìn báwo máa ṣe rìn. Inú bọ́ bá ti dé ìlú Ilé-Ifẹ̀. Káyọ̀ láti mọ̀ bọ́ bá ti dé ìlú Ilé-Ifẹ̀ ìwọ kan yá Ìṣífáyẹmí. Òun ni ọ̀wà mú ọkọ̀ sí láburú nínú inú. Ok lórí fóònù yìí náà àbí. Kí ní àlù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lè yí èmi mọ̀ ń lò ó. Ok. Ẹyin ọmọ mi bíi tiẹ̀ báyìí náà lọ́ra fún mi pé kí n mọ̀ lò ó ṣọ̀gbọ́n mi. Ó dà. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Ẹ ṣe. Bọ́ ọba tí ń bọ̀ kọ́ ké sí mi. Màá pè yín. Ọ̀rọ̀ rí ó dayọ̀. Bàbá ẹjọ́ mo sì láwọn ìbéèrè kan torí nǹkan tó bá ti ṣe ó jọ mí lójú ó dẹ̀ yà mí lẹ́nu. Ṣé láàárọ̀ yẹn ẹlẹ́fẹ̀ wọ yàrá agbára lọ? Mo gbọ́dọ̀ rẹ o. Pẹ́fẹ́ wọ yàrá agbára lọ ẹ̀ẹ́dẹ̀ lọ kò ju ìṣẹ́jú méjì ẹ̀ẹ́dẹ̀bẹ̀ sí fún mi ní àwọn kìíní yẹn. Ṣé kìí pa àwọn òyìnbó yìí kí èyí pé wọ́n ń tọ̀yàn báyìí? Òyìnbó? Tó ń mẹ́sì ọ̀hún wọ́n kò ń ṣiṣẹ́ bó ṣe bí tí wọ́n ṣiṣẹ́ yìí fèkì ló pọ̀ jù lára wọn báyìí. Òyìnbó bíi ti bó ọ̀sán òye mi o. Àwọn tó mẹ́sìn jẹ́sìsì àjèjì nìkan táwa tá à ń pè é sí i bíi Jésù kò ṣiṣẹ́ bí ìṣẹ̀ṣẹ̀ báyìí lójú mi. Kì í ṣiṣẹ́ bíi bó ń tọ̀ṣọ̀ yóò tí ì yé mi o. Ṣé o mọ̀ pé làyé mi ẹ̀là lọ̀rọ̀ bàbá làmọ́ ta kókó? Ìmọ̀fẹ́ ọ̀láyé mi dáadáa ni òun torí ọ̀pẹ̀lẹ́mọ bẹ́ẹ̀ bí léèrè. Ẹlẹ́rìí ìpín ajẹ́jọ́gùn àtóyẹni tó tún ẹ̀ ṣe. So èmi rò pé àwọn èèyàn ní Jésù lágbára làwa ṣe ń sìn o. Èmi lọ́ṣọ́. Mo ní àrò pé Jésù lágbára la ṣe ń sìn tẹ́. Bóòlù tí ń sọ̀rọ̀ bí ọmọ kékeré báyìí. Ọtí ìsọ̀rọ̀ bí ọmọ kékeré ṣé mo bọ́ yẹ̀sìn kan lọ́tọ̀ ní. Mo sọ pé ẹ̀sìn ìmọ̀lẹ́ ọ̀dá o. Ní ti kìrìsìtẹ́nì ọ̀dá o. Ẹlẹ́dùmarè kan náà làjọ ń ké sí. Ó kàn jẹ́ pé ìlànà bó kálukú ti ṣe ń sin lọ́rùn rẹ̀ ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀bẹ̀ àdúrà ní gbogbo tí mo ní wọ́n bọ̀ra ohun tí wọ́n bẹ̀ fi ṣẹ̀bẹ̀ àdúrà kádùúrà rẹ̀ ó lè gbà. Bàbá Ifáyẹmí àsìkò ti tó kẹfàyè yín fún Jésù. Èyí tẹ̀sẹ̀ yìí ò lè pé yín o. Lórílẹ̀-èdè èyí tẹ̀sẹ̀ yìí ò lè pé yín. Hello. Bàbá. Hello. Mò ń gbọ́. Hello sir. Ifáyẹmí. Mo ń da yín lóhùn o. Ẹ sọ fún bàbá àtẹ̀yìn tó jẹ́ Fáyẹmí pé kán fàyè yín fún Jésù. Kò lè pé yín. Kí lẹ mí? Kí lẹ̀ ń ṣe pẹ̀lú gbogbo níùsì gbogbo ẹ́fíìsì tẹ́ ẹ̀ ń gbọ́ yìí ẹ ṣì ń ṣe òwò tẹ́ ẹ̀ ń ṣe yìí kò lè pé yín ẹ fàyè yín fún Jésù. Jésù nìkan lọ̀nà. Bàbá ẹni tẹ́ rò pé bóyá Jésù nìkan lọ̀nà gbogbo ọ̀nà tó kù tẹ́ ẹ bá ti fàyè yín Jésù ọ̀nà ìparun lẹ̀ ń tọ̀. Ẹ ti gbọ́ ọ̀nà ìparun ọ̀nà ìparun. You are a 419. Ẹranko ní ẹranko. Tí ẹ ti bàjẹ́ báyìí. Ẹwọ ẹgbẹ́ àti ká ti kó ẹ bó ti ká bó báyìí lọ. Àtàkàtì nọ́mbà wọ́n gbé à ń bọ̀ nífẹ̀ẹ́ báwo rí. Ọ̀dẹ̀ orí ẹ̀bọ orí òbí orí ọ̀dẹ̀ torí 5,000 àdójẹ́ yóò rà lẹ́yìn láti.
àwọn ẹranko. Ta ló wé sí káàdì ló ẹ̀ mi? Torí 5,000 naira. Ọmọ ògbóró gan la wà. Ta ló wé sí káàdì? Àbọ̀ tẹ̀lé ọmọ ògbóró la wà. Ọmọ rẹ̀ tó rẹ̀. Ẹ̀jẹ̀ ara rẹ̀ ó gbé ara rẹ̀ kó máa gbẹ́. Ọ̀jẹ̀ gbádùn ọ̀. Ṣiṣẹ́ ló bẹ́ wúrẹ́. Gẹ́gẹ́ tó ọ̀jẹ̀ ẹ̀ ti burú. Olè. Olè. Àwa ẹ̀kọ́. Ó sọ̀rọ̀ tó tiẹ̀. Olè lọ́wọ́ aṣẹ́ṣe. Olè. Wàá rí lórí máa rí lórí online lọ́la má wọrí. Nígbà tọmọ mi á gbọ́mọ rẹ. Olè. Torí 5,000 naira. Olè. You want scam now? No, please, because of 5,000 naira. He's calling from village. No, he said